Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi, mo kí gbogbo ọmọ kóòtù òjíire. Èmi ọmọ yín, last born, Yorùbá Olúekins. Mo fi àsìkò yìí, mo fi wá kí gbogbo yín. Pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa, àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì tó jẹ́ Mùsùlùmí òdodo. Mo kí yín, gbogbo ọmọ Mùsùlùmí nílẹ̀ Yorùbá, mo kí gbogbo yín káàkiri gbogbo àgbáńlá ayé, mo kí yín. Èmi ọmọ yín náà ni o, Yorùbá Olúekins. Bẹ́ẹ̀ni, a kí Olódùmarè, Ọlọ́run àwọn bàbá wa. Àtúwájúbà Ọlọ́run, atẹ́rẹrẹ kárí ayé, ọba mi ẹlẹ́nu ìyìn, ọlọ́wọ́ gbọgbọrọ tí máa ń yọ ọmọ ẹ̀ lọ́fìn, àríró àlá, Olódùmarè, arínúròde, ọba olùmọ̀ràn ọkàn, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní, bàbá mi tó ta sánmọ̀ bí ẹni taṣọ. Ògo ni f'Olódùmarè, Ọlọ́run àwọn bàbá wa. Mo tún wá yàbàrà, mo kí Ọ̀rúnmìlà, mo kí gbogbo igbárùmọlẹ̀ òrìṣà. Àkí bàbá Ọ̀rúnmìlà kẹ́pẹ́, nítorí pé Ọ̀rúnmìlà òní Olódùmarè rán sí àwa ọmọ kóòtù òjíire, bàbá ńlá bàbá wa ni. Ẹlẹ́rìí ìpín, ọ̀dúndún aṣòdedẹrọ̀. Àkí Ọ̀rúnmìlà. A dẹ̀ kí gbogbo àwọn tó sọ̀gbè yí wọn ká. Gbogbo ọmọ káàárọ̀ òjíire, gbogbo ọmọ kóòtù òjíire, níbikíbi tí ẹ bá wà, màá fẹ́ kẹ́ já mi létí kí a gbọ́ mi. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ mọ̀ pé mi ò lè ṣe kí bàbá wa ọ̀rọ̀ àgbà kí wọ́n má bá wa ní àlejò. Ẹ ká gbé bàbá wa wọlé. Bẹ́ẹ̀ni, kí wọ́n bá wa ní gbólóhùn, wọ́n ṣe ń bá wa ní. Gbogbo ọmọ kóòtù òjíire, mò ń bọ̀. Bàbá, mo fẹ́ kó bá wa ní gbólóhùn, kó gbà wá níyànjú láti ṣe ń gbà wá níyànjú ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n sọ pé o fẹ́ rúgùlù àmọ́ o fẹ́ jagun? Padà kò ṣeé ṣe. Ẹni tó bá ti fẹ́ rúgùlù ó ti dandan kó jagun. Ṣé tó wá gbé ọ débẹ̀ kó dẹ̀ ní tí ológun jagun ọmọ aráyé gbọ́sẹ̀ rẹ̀ wò. Ológun dàbí igi kaṣú ni. Ó bá dásìkò tó máa dárí wọn, ó bá fẹ́ jèrè kaṣú. Ìgbà wọn lọ mọ́ gbàdí rẹ̀, wọ́n lọ mọ́ gbà, wọ́n lọ mọ́ sì mọ́ tútù. Inú kaṣú wá ń dùn pé sẹ́mi náà lọ́mọ aráyé ń pọ́nlé tó bá èmi ní tèrò ara rẹ̀ pa, kì í ṣe torí nǹkan kan, torí èrè tán fẹ́ rí lára rẹ̀ ni. Bá ti gbá díẹ̀ tán, ó jugbó lọ jugbó bọ̀, gba kaṣú bá tan náà, wọ́n bẹ̀rẹ̀ rí lára rẹ̀, inú kaṣú ọmọ dọ̀yàn gbà. Wọ́n ṣe mú èso orí rẹ̀, wọ́n rí kóró. Tẹ́wọ́ mọ fọ́ ní tì, tí wọ́n bá ti ká gbogbo èso orí kaṣú tán, kálukú ọ̀gá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀, yòókù fún dọdún mi ti ń bọ̀ ni. Bọ́bá dọdún mi ti ń bọ̀, bí kaṣú ọ̀bá ṣèṣò rẹ̀, ọ̀nà ọmọ aráyé nìkan kan láti bẹ̀ dáná, ó sì fi dáná.
bó bá ti fẹ́ rúgolù ó di dandan kó fèsì ogun. ọ̀rọ̀ àgbà nìyẹn o. ọmọ kóòtù òjíire, tá bá rí ẹnikẹ́ni tó fẹ́ rí ògo lò tí ó bá ń dojú kọ oríṣi ìṣòro kan tàbí méjì, kó má ba ọkàn jẹ́, kó má ṣe rẹ̀wẹ̀sì ọkàn, bó pẹ́ bóyá á débi ògo. ọ̀rọ̀ àgbà òun lẹ gbọ́ láti ẹ̀dùn bàbá wa. ọmọ kóòtù òjíire, mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjíire. ọmọ Yorùbá àtàtà, níbo ni a forúkọ wa sí? níbo ni a forúkọ wa sí? èmi rò pé ó yẹ kórúkọ máa rò wá o, nítorí pé Yorùbá ló ní ọgbọ́n, Yorùbá ló ní àṣà, Yorùbá ló ní èdè. bẹ́ẹ̀ ni, kí ènìyàn tó wí, Yorùbá ti mọ ohun tí ènìyàn fẹ́ sọ. bẹ́ẹ̀ ni, ọmọ Yorùbá, àwa la ní gbogbo ẹ̀ lọ́dọ̀. àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí ká gbọ́ orin orílẹ̀-èdè wa. bẹ́ẹ̀ ni. Republic adúró, òmìnira adé. Òmìnira lọ, ìyà yìí ti pọ̀jù fún wa. Orílẹ̀-èdè mi adúró, òmìnira adé. Orílẹ̀-èdè mi adúró, torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic adúró, òmìnira adé. ọmọ Yorùbá, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. bẹ́ẹ̀ ni, ìṣọ̀kan ló lè ṣe é. ìyà yìí ti pọ̀jù, Odùduwà Republic adúró, òmìnira adé. ọjọ́ kan ló tó ń bá ìyà tó jọmọ fọjọ́ pípẹ́ bí ó pọmọ ṣì wà lẹ́yìn ọmọ. torí èrè mi àdúrà, torí ìyà yìí ti pọ̀jù, Odùduwà Republic adúró, òmìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjíire bí lárugẹ. ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà, ìyẹn Odùduwà Republic lè dúró. ẹ ṣeun gan ni, ọlọ́dún tó mọ àrè á dì yín mú, àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn, Olódùmarè á gbé gbogbo àṣẹ tèdùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè
orílẹ̀-èdè Odùduwà kalẹ̀. Orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́. Bí a bá wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn, a ó rí wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa. Kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí. Ikú ìyà, ikú ẹ̀sín, ìpakúpa ni wọ́n ń pa àwọn ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀. Ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹgun? Ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà? Ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi? Ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ jẹ́. Kí a má ta ara wa dànù, kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun. Kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn kí ó lè máa sọ nípa tiwa wípé a ṣe ìwọ̀n tí a lè ṣe. Ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀, kí a dira wa mú, nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà. Bí ọ̀ká bá ṣáájú tí sèbé tẹ̀lé, tí paramọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn, kò ní sí ẹ̀dá kan tí ó lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. Ìṣẹ̀dá Yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe. Yorùbá ní àpọ́nlé, bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà. Ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe. Bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire, adọ̀bálẹ̀ gbaraja a kí àwọn òbí rẹ̀. Bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí, a fi orókún méjèèjì kúnlẹ̀ a kí àwọn òbí rẹ̀. Àṣà tí ó wuyì ni àṣà wa, ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró. Mò ń bẹ̀ yín ní orúkọ Olódù tó máa rìn. Mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa. Ẹ jẹ́ kí a fi inú kan ṣe é. Ẹ má jẹ́ kí a gba ìwọ̀de ti ara wa. Ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa. Mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni nínú ìgbìmọ̀ yìí tí ó fẹ́ gba àbọ̀dè tí ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀, kí irú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ. Àṣẹ. Kí ó rí ìjà Ṣàngànná ẹ pé àṣẹ. Àṣẹ. Kí ó rí ti Ọbàtálá ẹ pé àṣẹ. Àṣẹ. Kí ó wá rí ti Èṣù Ọ̀dàrà onílé oríta ẹ pé àṣẹ. Àṣẹ. Ẹ jẹ́ ká fi inú kan ṣe, ẹ jẹ́ ká di ìjà yìí tọkàntọkàn, kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i, kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i, kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. Orílẹ̀-èdè ni a dúró, torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic a dúró, òmìnira adé. Orílẹ̀-èdè ni a dúró, torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic a dúró, òmìnira adé. Ọmọ Yorùbá gbéra ńlẹ̀ másù. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá gbéra ńlẹ̀ másù. Orílẹ̀-èdè wa ti dúró. Báwo ló ṣe fẹ́ dúró? Ó ń bẹ lọ́wọ́ èmi lastborn, ó tún ń bẹ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí. Ó ń bẹ lọ́wọ́ gbogbo àwọn aráalé. Ó ń bẹ lọ́wọ́ gbogbo ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáńlá ayé. Òmìnira kò sóhun tá a lè fi wé. Ẹ̀yin ẹ wo ilẹ̀ wa bó ṣe rí. Ẹ wo ìran Yorùbá, ẹ wo èdè àìyedè, ẹ wo ẹ̀sìn, gbogbo ẹ̀ kò sí, gbogbo nǹkan ò jọra wọn. Látara pé a ti sọ orílẹ̀-èdè wa nù. Àmọ́ tá a bá padà sórílẹ̀-èdè wa, gbogbo nǹkan wọ̀nyí, ohun tí wọ́n ń pè ní lẹ́sọ̀ ẹ̀sọ̀ ìfẹ́ ló máa mú dání wá.
tó jẹ́ pé religion tó bá wù ẹ́ òun ló máa ṣe. Bó jẹ́ Kristẹni ló wù ẹ́ kò sẹ́ni tó máa dí ẹ lọ́wọ́. Bó jẹ́ Mùsùlùmí ló wù ẹ́ kò sẹ́ni tó máa dí ẹ lọ́wọ́. Bó jẹ́ ẹ̀sìn àbáláyé ló fẹ́ ṣe kò sẹ́ni tó máa dí ẹ lọ́wọ́. Bó dẹ̀ jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ló yàn láàyò bí àwa báyìí kò sẹ́ni tó máa dí ẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Torí pé àwa ti awádìí díẹ̀ a rí pé Olódùmarè inú wa ló ń gbé, ó súnmọ́ wa ju iṣan ọrùn wa lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀mí lọ́lọ́run Olódùmarè. Àyà ẹlẹ́nu pé bó ṣe wà ní Nàìjíríà bó ṣe ń wù ẹ́ bẹ́ẹ̀ náà ẹni tó wà ní London ló ń wò, ẹni tó wà l'Amẹ́ríkà ló ń wò, ẹni tó wà ní Germany ló ń wò, ẹni tó wà ní France ló ń wò lọ ní at the same time. Tàwa ni mí tí mo fẹ́ jà fún. Ṣẹ́ni tó lè fi àárín seconds tó lè fi rin gbogbo àgbáyé parí tó tó Olódùmarè Ọlọ́run àwọn bàbá wa. Ká tó dijú ká tó là Olódùmarè ti káàkiri gbogbo àgbáyé. Ó dẹ̀ ti lọ ó dẹ̀ ti padà. Ó ti padà sórí ìtẹ́ mímọ́ ẹ̀ níbi tó ti ń ṣògo. Ọmọ Yorùbá mi ò fẹ́ gbà wá ní àkókò púpọ̀ jù lórí fídíò yìí. Mo ń fi àsìkò yìí sọ pé ohun tó sọnù nínú ayé wa, orílẹ̀-èdè wa tí wọ́n fi ọgbọ́n wọ́n fi hijack lọ́wọ́ wa táwa gbé nǹkan míì lé wa lọ́wọ́, òun ló ń kó wa sí wàhálà nílẹ̀ Yorùbá. Òun ni Mùsùlùmí Yorùbá tó fi ń wúra ẹ̀ bíi pé òun yàtọ̀ sí àwọn Yorùbá Kristẹni. Ó ní Yorùbá Kristẹni ló fi ń wúra ẹ̀ láàrin àwọn àbáláyé bíi pé ọ̀tọ̀ ni wá, ìkọ̀kan náà ni wá. Àmọ́ àwọn àṣetánì àwọn ló kó gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ sílẹ̀ Yorùbá. Ẹ̀yin náà ẹ wò ó, gbogbo wa la ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ti Ìlọrin lórí ìyá òòṣà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ ìyá òòṣà. Gbogbo ẹ̀ la ti gbọ́. Àmọ́ kó má dàbí ẹni pé àwa náà ò gbẹnu sí díẹ̀. Màá fẹ́ kẹ́ rí àwọn àáfàá yẹn. Bẹ́ẹ̀ ni. Òun ló ra gbogbo rẹ̀ lọ́jọ́. Àwọn àáfàá yẹn lélẹ̀. Ó rà wọ́n lẹ̀. Lánàá tí mo wá àbá dìde láìfù ni arábìnrin tí mo bá lánàá ni àti ọkùnrin kan so mo sì béèrè lọ́wọ́ pé wọ́n ní wọ́n fẹ́ ṣènáwó kan àbí wọ́n ṣènáwó ní àwọn onínáwó kankan lọ́nà tí àbí mi béèrè lọ́wọ́ yín tọ́ ẹ̀fọn bá dín ìnáwó tí wọ́n ṣe àwa ọ̀gbà Ìlọrin ọ̀gbà yìí ẹ̀mí kọ́ lè ṣàlàyé fún fáwọn.
tí mo sáré yẹn náà mo sáré yẹn náà mo sáré yẹn náà ẹ wá bẹ̀rẹ̀ pé kí ni mo ń sá kò sí ọ̀nà mo ní sẹ̀mú. ní sòrò ní sòrò ní sòrò ẹ wo kìíní o ṣe ẹ bẹ̀rẹ̀ sọ́wọ́ mi. ẹ rí káàdì yà ẹ mọ̀ sílẹ̀ máa ń pa káàdì. Ọ̀pọ̀ ẹ̀ máa bẹ ráwọ̀ náà ẹ̀gbẹ́ yín mẹ́rin. So ìgbà tí mo wá mo ti wá sọ fún wọn wípé yín tí wọ́n fẹ́ ṣe Ìlọrin ò gbà àwa ò kí ń ṣe ọdún Ṣàngó a kì í ṣe tọ̀ṣun a kì í ṣòṣà nílọrin mùsùlùmí pọ́nbélé ni wá ẹnìkan kò sí ní sọ pé òun fẹ́ ṣàjọ̀dún òun ṣàjọ̀dún ọdún eégún àbọ̀dún ọ̀ṣun àbọ̀dún òòṣà kan nílọrin ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ Emirates. So iná ni àwọn àgbàlagbà náà tún fi wá wálé ní ká ṣe fọ́málì kẹfì rí pé ní tí Ìlọrin ọ̀fẹ́ iná làwa sọ fún yín bàbá. a ti pè wọ́n lórí fọ́ọ̀lù nísìnyí. a ti pè yá. ọ̀pọ̀ ọ̀sìn nígbàdàn náà kì í. wọ́n láwọn ń bọ̀ wálé síwájú bọ́dà náà wà láti bọ́dà náà wà ní sọ̀rọ̀ ẹnìkan sì fún mi ní information láàárọ̀ yìí pé wọ́n ní àwọn tó ṣe kínní ẹ̀ lù wọ́n wọ́n ní ọ̀dù kan ni wọ́n fẹ́ àwọn fẹ́ lò mọ́tà gbogbo ọ̀dù tó bá fẹ́ lò àti tó bá fẹ́ lò tó bá ti jẹ́ Emirates àwọn lò. Emirates. Ṣé gbọ́n pẹ̀sì wọn wí? àgbọ́yé Àwọn ẹran àgbàlagbà ń dúró báyìí ní tá à ń sọ fún yín ni wípé ọlọ́lá wa ọba àlú ìlú àti pé wọ́n ń ṣe Allahu yasimuka minan nas la tujaka wala tasha wala hawla wala quwwata. ọmọ Yorùbá kò ń ṣe Ọlọ́run náà ń pè ó ṣé ọba wọn náà ń pè tán kégbe ṣé ò tán ka gbólóhùn lé lórí yẹn àwọn dẹ̀ ló ní gbólóhùn tó ń kà má ṣe ń kà nǹkan wọn nìyẹn èèyàn ò ń ṣe problem tàwa oníkálukú ló ní bó ṣe ń ṣe orò tiẹ̀ nílé títí ẹ̀ àwọn mùsùlùmí nìyẹn àwọn kìrìsìtẹ́nì ní tiwọn àwa tá jẹ́ ẹlẹ́sìn àbáláyé ọmọ Yorùbá ni mí àní tiwa bẹ́ẹ̀ náà la ṣẹ̀sìn Ọlọ́run má jẹ́ àṣẹ̀sìn ṣe rí ohun tó ṣẹlẹ̀ níbí báyìí ni pé gbogbo wa la ti gbọ́ àmọ́ lọ́dọ̀ ti tèmi níbí gẹ́gẹ́ bí ìyá òòṣà yìí bí wọ́n ṣe wí àwọn náà sọ díẹ̀ lọ́rọ̀ àmọ́ ṣe rí àwọn àáfàá yìí Ìlọrin ni gbogbo wọn wà àwọn àáfàá Ìlọrin lélẹ̀ èmi ò gbọ́ rí látìgbà tí mo ti ń gbọ́njú tí mo dẹ̀ ti ń tẹ ilẹ̀ Ìlọrin mo ṣẹ̀ ń gbọ́ dáadáa ń sìn pé Islam òun ló ń pàṣẹ Ìlọrin Islam níjọba Ìlọrin ṣẹ̀ríà náà fi ń ṣe ti Ìlọrin kò tí ì yé mi a dẹ̀ níjọba a níjọba sílùú aláwọn olórí èèyàn fẹ́ ṣe àjọ̀dún nílànà ẹ̀sìn ìbílẹ̀ wọ́n rí invitation card ẹ̀ tó fi pe àwọn ènìyàn òun àwọn bàbá wọ̀nyí dìde òtán ní àwọn àgbàlagbà lórí ìdúró ẹjọ́ ṣáwọn àgbàlagbà lélẹ̀ ṣé àwọn àgbàlagbà lélẹ̀ káwọn dá ọjọ́ bí wọ́n fẹ́ ṣe nàbíù kínní kan káwọn dá sọ́nà kí àwọn ẹlẹ́sìn kan wá lọ bá àwọn pé ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe yìí o ìṣọ́ òru tẹ́ fẹ́ ṣe yìí o nàbíù kínní yìí o ẹ má ṣe o báwo ló ṣe máa rí lára wọn nítorí wípé àwọn ò gbà fọ́lọ́run wọn ò gbà fún Ọlọ́run ara wọn ni wọ́n gbà fún ìbájẹ́ kí wọ́n gbà fún Ọlọ́run wọ́n á rí ibi tí àyà kan ti sọ pé kí àwọn máa ṣe tiwọn káwọn tó ẹlẹ́sìn káwọn náà máa ṣe tiwọn kíkan má dín kan lọ́wọ́ Olódùmarè ló ní déédéé òun ló ní ìdájọ́ wọ́n á tẹ̀lé àyà yẹn bẹ́ẹ̀ nítorí ìwà aburú tó wà nínú wọn èmi ò fẹ́ play ẹ̀ kó rìn jìnnà torí gbogbo ilẹ̀ ti rí wọ́n kó ẹsẹ̀ lẹ́sẹ̀ tán bá níṣẹ́ ṣé òkú wọn ò níṣẹ́ tán bá ní iṣẹ́ ṣé wọn ò ní ṣe kí ni nígbà tó bá ti lọ bí iṣẹ́ tó ti rẹ̀ òun la ṣe ń gbàdúrà fún ìjọba gidi tí ìjọba Yorùbá nation bá dé
tó pèsè iṣẹ́ àtàgbà àtọmọdé gbogbo yín ti lọ ṣiṣẹ́ lọ sílùú òyìnbó gbogbo àwọn tó pera wọn náà àwọn àgbàlagbà yìí wọ́n máa faṣẹ́ ni níwájú ìlú òyìnbó wọ́n á máa faṣẹ́ nígbà tí wọ́n bá faṣẹ́ tí wọ́n bá dé láti ibi iṣẹ́ sílé màá fẹ́ wo ibi tí wọ́n ti máa rí àwọn àgbàlagbà kan tán máa kóra wọn akídanidání tán máa kóra wọn tán nítorí pé èèyàn kan fẹ́ ṣàjọ̀dún torí pé ilẹ̀ Emirates nílẹ̀ Ìlọrin can you imagine wọ́n ní ilẹ̀ Emirates ni ilẹ̀ Emirates bẹ̀ wọ́n lè pín nínú owó àràmù tí ilẹ̀ Yorùbá ń generate wọ́n lè pín bẹ̀ wọ́n lè jẹ ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá bẹ̀ tó bá ti di ẹ̀sìn ó di Emirates ṣe pé aláìnílàákàyè òun ló pọ̀ jù náwọn tó pera wọn ní àgbàlagbà Ìlọrin tó pera wọn tó yẹ pé gbogbo gbà àwọn ẹ̀ náà ni orúkọ wọn ẹ̀ náà ni kò kì í sìn lẹ́yìn wọn. a dẹ̀ gbọ́ pé ìyá òòṣà yìí gbogbo iṣẹ́ ribiribi ló ṣe sínú sí sáìdì ibì kan náà wọn Ìlọrin yẹn. bẹ́ẹ̀ náà la gbọ́ pé ìyá yẹn náà ń ṣe àwọn oríṣiríṣi ìrànlọ́wọ́ tó fi ran Islam lọ́wọ́ títí dórí mọ́ṣáláṣí àgbọ́. àwọn akẹ́sẹ̀ lẹ́sẹ̀ àwọn á ní pé torí àwọn rí invitation card o kò gbọ́dọ̀ ṣe àjọ̀dún ẹ̀ mọ́ o ṣẹ́yìn náà ẹ gbọ́ ẹ jẹ́ kán tẹ̀síwájú díẹ̀. ìyá yìí kí ló kọ rẹ̀? kí lorúkọ yín? ẹ̀gbọ́n so èyí tá a fẹ́ sọ yìí kò bá jíṣẹ́ kò bá dé. mo rí wọn ọkọ ní ìmọ̀ pé bí lọ́wọ́. àwa lóko gbogbo tí ń jẹ́ lọ́rin òun la fi wà nílẹ̀ lóko ọlọ́lọ́wọ́ bá ní lọ́rin. ṣéèhù yasimuka minan nas la takhafu daraka wala tahzan. ṣe rí nǹkan tá à ń sọ wọ́n forúkọ ọba Ìlọrin wá ọba Ìlọrin ò rán wọn ṣẹ́ o ọba Ìlọrin kankan ò rán wọn ṣẹ́ ìyà tó ń jẹ́ kiri yìí o tó kóra wọn síbẹ̀ tán náà wọn àgbàlagbà yìí. èmi á fẹ́ mọ̀ bóyá àwọn lọ́lọ́run dọ́là ní Saudi tá à ń sọ yìí àwọn tó ń ṣòòṣà wọn ṣe ń ṣòòṣà tó bá dìgbà ọdún wọn wọ́n ń ṣòòṣà wọn tí ò sẹ́ni tó lè dá wọn dúró. dọ́là tó bá dìgbà òòṣà wọn wọ́n ń ṣòòṣà wọn o Islam ò lè lọ dá wọn dúró kí wọ́n má ṣòòṣà wọn o. bẹ́ẹ̀ káàárọ̀ òjíire ẹ̀wọ̀ àwọn akédanidání wọn kóra wọn jáde tó ń rìn láti ilé wọn tó ń rìn wá sílé onílé tó bá yẹ kí wọ́n níṣẹ́ àti ẹ̀rí gbogbo wọn ṣe rí ràn bíi Boko Haram ẹ̀bọ́n ṣe rí bíi x-men bí àwọn tó ń jí ni gbé ẹ̀wọ̀ gbùngbùn ẹ̀wọ̀ ojú wọn ọ̀dájú ènìyàn àwọn ọ̀dájú ọ̀bàyéjẹ́ ènìyàn àwọn tí nǹkan ò jọ lójú àwọn tí wọn ò ní àròjinlẹ̀ nípa wọn ò ní ìfẹ́ ẹ̀sìn táwọn ń polongo nílẹ̀ Yorùbá kò sí ìfẹ́ ń bẹ̀ wàrà àsàwọn Saudi wọ́n gbèfẹ́ dání ẹ wọ́n ṣe kóra wọn kiri pẹ̀lú jàlábíà tó ń pọ́n ṣíọ̀ṣíọ̀. ẹ̀yin ọmọ Yorùbá díẹ̀ mo kàn fẹ́ jẹ́ ká gbọ́ lọ́rọ̀ gbogbo alátẹ̀rí ẹ jẹ́ kó tún tẹ̀síwájú díẹ̀. wala hawla wala quwwata illa billah. ẹ sí níwà ó ti ń bọ Ọ̀ṣun yìí ó ti ń ṣẹbọ tipẹ́ tó bá ń ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tẹ́nìkan ọmọ kò sẹ́ni kankan tí ó mọ̀ sí but èyí tó gbínú ẹ̀. fídíò yẹn rìkọ́dì yẹn ni so ohun táwọn sọ níbẹ̀ yẹn nìyẹn èèyàn ọmọ Yorùbá mi ò sọ èyí láti ta àbùkù bá Islam o torí pé àwa mọ Islam tó ń play ní Saudi o àwọn ará Saudi ṣe àṣà wọn o torí tẹ bá máa gbọ́ ẹ má fi sentiment gbọ́ pé Islam kò sí nǹkan Islam religion ni mi ò dẹ̀ nídìí mo bá láyé ni
mo bá Islam láyé ni, àbí mi tí mo gbójú gba Islam ni. Ìyá tèmi gan agboolé mùsùlùmí náà ti bí bàbá ìyá tèmi mùsùlùmí ni. Mo bá Christianity láyé náà ni, bẹ́ẹ̀ ni. Mo bẹ́sìn àbáláyé, wọ́n bí mi bá gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ni. Èwo ni pé kéèyàn kan máa ṣe ọ̀tá lẹ́yìn ẹ̀sìn kan láìjọ Ọlọ́run tí ó ṣòun lọ lọ́hun. Ẹ̀yin ọmọ Yorùbá, Chikú mi ò fẹ́ kí fídíò yẹn gùn. Ìyá Ọ̀ṣun sọ̀rọ̀, òun náà sọ díẹ̀, ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ lọ́rọ̀ ìyá òòṣà. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ ní nǹkan tóun náà sọ. Ẹ̀yin ọmọ Yorùbá. Àwa ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀dá kan yín fún ọgbọ́n ọmọ Nàìjíríà. Orúkọ mi ni Ìyá òòṣà yẹn nìyẹn o. Ṣìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí. Ojú òní ti yẹn ní mádàmú. Àwọn òkìkí kan káàkiri àgbáláyé pé aya wa kan fẹ́ ṣe ọdún ajé, ọdún sábàwò nílùú Ìlọrin. Ẹ jọ̀wọ́ ṣé lóòtítọ́ ni pé fẹ́ ṣe ọdún, ẹ má bínú mà. Ẹ ṣeun, lóòtítọ́ ni mo fẹ́ ṣe ọdún. Bẹ́ẹ̀. Ẹ ṣe gan ma. Wọ́n wá ní wọ́n ń gbógun pé ẹ gbọ́dọ̀ ṣe, ẹjọ́ ṣé ó ní àwọn ẹ̀sùn kan tí wọ́n kà tán fi kàn yín àbí. Bẹ́ẹ̀ ni, ohun tó ṣẹlẹ̀ ni pé ìkan nínú àwọn èèyàn mi ló pósìtì IB síta, tá a tẹ̀ síta, ká fi pe àwọn èèyàn. So èmi ò tiẹ̀ gbọ́ nǹkan kan tẹ́lẹ̀, ní àwọn èèyàn ṣáà ti bẹ̀rẹ̀ sí ní táàgì mi ní alẹ́ ìjẹta nìyẹn. Ìgbà tó tẹ̀ máa fi di lánàá ni oríṣiríṣi ìpè ìdúnkokò mọ́ ni wọ́n ń tẹ́tì mi. So láti àná ìjẹta wọ́n sáà pè mí lọ́tún, pè mí lósì, pè mí níwájú, pè mí lẹ́yìn. Wọ́n ní wọ́n ń ṣe mítìnì lórí pé ọdún yìí ò gbọ́dọ̀ wáyé sẹ̀ nílùú Ìlọrin, àwọn òfẹ́ àfi káṣàmọ́ ṣe tí mo rí náà nìyẹn. Ẹ ṣe gan, àwa náà ti kọ́kọ́ gbìyànjú àti wọ agbègbè tẹ́lẹ̀. Ìgbà táwọn agbègbè àwọn oríṣiríṣi àwọn kan là ń rí tí wọ́n pọ̀ níta lẹ́yìn. Kí wọ́n ní wọ́n ń ṣe ń bẹ̀ yẹn láì ṣe pé wọ́n jẹ́ láì pé wọ́n sẹ̀. Àwọn gbà tí a padà lọ tán àgbìyànjú abéèrè wọn ní ẹ kò jí pé jáde pé ẹ gbìyànjú ẹ lọ ṣe kó lè bá a dára. Ẹ̀jẹ̀ sí wọn ti máa dúró kò báyìí máa yẹn tẹ́lẹ̀ àbí báwo. Láti bí ọdún mélòó kan tí mo ti wà ní Ìlọrin, mo máa ń consider Ìlọrin as being a peaceful place. Èmi àti wọn ò ní iṣu kankan rí, àní wàhálà kankan rí, kódà àlàáfíà lájọ ń gbé ní ìrẹ́pọ̀ ládùúgbò yìí. Wọn sì lè sọ pé bí mo ṣe ẹ̀dá kan sádùúgbò àti tá bá ní mo ṣe dáadáa sórí. Ẹ ṣe gan àgbà táwa náà ti kọ́kọ́ wọ̀ lóye àti kọ́kọ́ ṣèwádìí lọ́tún lọ́sì. Ìgbà gbọ́dọ̀ mọ owó yẹn tí a yìí jẹ́, ìwé yẹn wo ni wọ́n. Ìgbà táwọn yóò sì máa ròyìn wọn sọ dáradára nípa yín. Kódà ga tún gbìyànjú àtúndégbò àtúnṣe àwọn àkíyèsí nǹkankan bí wọ́n lẹ fún wọn lómi, ẹ bá gbẹ́ kànga láì ṣe pé ẹ fún gba wọn náírà lọ́wọ́ ẹnìkankan, bẹ́ẹ̀ lẹ́ ń dá sí àwọn nǹkan tó ń bẹ ní agbègbè fún ìfẹ́ lórí ẹ̀sìn tí ẹgbẹ́ lọ́jọ́ ẹlẹ́sìn wo gan ni yín mà, ẹ má bínú ìyá mi. Ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ni. Ẹlẹ́sìn ìṣẹ̀ṣe pọ́nbélé. Àdúpẹ́ fún Olódùmarè. Wọ́n á gbọ́ ìjọ lẹ́ǹkọ́ mọ́sálásí fáwọn ènìyàn, ẹ̀ ń àwọn èèyàn lọ́wọ́ sọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ iná lẹ́ fi ń gbìyànjú sí